kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Àlọ́yé TV fún ilé o. A kí wa kú ijọ́ méjì ijọ́ mẹ́ta. Lákọ̀ọ́kọ́ náà, ìbà ló yẹ ká sí. Àjúbà lọ́wọ́ Ọlọ́run adẹ́dá, aṣẹ̀dá, ọba tó mú gbogbo. Ọba tó ti wà, ayé tó wà. Ọba tí yóò sì tún máa wà nígbà táyé ò ní sí mọ́. Kábíyèsí o. Èmi ò jẹ́ ọba fín nítorí pé ẹni tó bá ọba fín ìjọba pa. Ọba mi Èdùmàrè, ọba adẹ́dá ṣẹ̀dá. Òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀, ọba òun nìkan ló yẹ kí a máa ké pé èmi yín ọ kò sí bàbá mi àgbà. Èmi ọmọ yín náà ní o, olólùfẹ́ yín tẹ́ ti mọ̀ gẹ́gẹ́ bí amúwé, èmi Ṣẹ́gun Ọlálàbí tí gbogbo ènìyàn mọ̀ sí ọmọ ọba. Ẹ̀rí kọ́ yẹ kí n túbọ̀ ọba adẹ́dá àṣẹ̀dá èyí tó ṣẹ̀dá mi. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, èyí tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí Àlọ́yé TV. A dúpẹ́ fún gbogbo ìbánidọ́rẹ̀pọ̀ tí ẹ̀ ń bá wa dọ́rẹ̀pọ̀. A sì bá ládùúrà pé ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́. Ipá àti agbára tí Elédùmarè ọba adẹ́dá aṣẹ̀dá tó fún yín kò ní ìgbà lọ́wọ́ yín nítorí pé wọ́n ní yínníyínní kẹ́ni lè ṣe mí ni. Àyìnyín fún ohun tí ẹ̀ ń lò láti máa fi wo àwọn ètò tí à ń gbé kalẹ̀ lórí ìkànnì yìí. Ipa ò ní kún yín o. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ yìí pé lọ́tọ̀ọ̀lọ́tọ̀ ìlọ́jọ́ yọ. A tó ti yọ lọ́tàn lọ́tẹ̀ yìí. A tó ti gbára ní ìdí èyí tí a pè àkórí ètò náà ní lọ́sẹ̀ yìí. A fẹ́ kí ẹ máa darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ ìsinmi. Ní dédé agogo 10 òwúrọ̀, ẹ máa darapọ̀ mọ́ wa láti jẹ onígbàgbọ́ èyí tí a pè ní lọ́sẹ̀ yìí. Ká má bòpò lọ ní olóró, ká má fi àkókò wa sọ. Ẹ jẹ́ kí a kẹ́lu agbárí ètò èyí tí a pè ní lọ́sẹ̀ yìí. Kí ni tí a fẹ́ gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí? Ohun tí a fẹ́ gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí ni ohun àbálòkun. Yes, appointment later.
I was there to meet you for my interview. And what's the movie? What the game about? What's the appointment? So I'm here for the appointment later. So my cat here. So what's the topic? What is there? If you want to say it, I'll take up my appointment later. If I get you right, you're supposed to go. Oh, so much. What you care me? What you care? Like, it's been a while I saw you. Yeah, that's right. You know the excitement. So, Which now is actually on the list. It's only a particular minute. So, when you watch them, you 2 months later, that's all. So, that is something we you are not getting the point. So, it makes it up now. Because even if more for the Ibiba, and then Kira Lowo. So, if you more for the monkey any like motivated and I was. In fact, your letter is here. Exactly. Unfortunately, I'm not able to give it to you. Because spaces. Positions that need the last one really and the one you want to Dimeji. Má worry rárá, mo ti gbọ́, mo ti gbà. Mi ò tẹ́ lọ́rùn kankan mọ́. So you see? Dimeji. Just like that. Just like that. I need this job. You must be really in need of this job. I need it badly. Just Bro, surely, address of that, right? so our family, I promise you, my power so. Won't be right. My power so. Because you should even know she may be the devil and give me a very strict instruction. So my power so. Online is very important. You just have to. You should understand. Let's just settle this thing on for people for your food and tell ẹ̀yin ará mi ohun agbágbójú ẹ̀kọ́ náà kí ni máa da àwọn ọmọ ẹ̀dá láàmú náà kí ni sí àwọn ọmọ dúníyà ẹ̀gbọ́n sógun ayé ni ká pè ní àbógun àfọwọ́fà sógun àfọwọ́fà ní àbógun ara ẹni ohun àbálòpọ̀ mo mọ̀ pé ọ̀rọ̀ mi ò ti ta bọ́ ọ̀pọ̀lọpọ̀ tó ń wò mí níbi ẹ̀gbọ́n náà níbo ló ti ṣàṣìṣe gẹ́gẹ́ bí àwọn olóyìnbó wọn á ní níbo ló ti míìsì ẹ̀ ǹjẹ́ ìwọ gbájúmọ́ tó o bá lójú ogun bí ọ̀pọ̀lọpọ̀ wa ni yóò máa pariwo oògùn ayé ẹlòmíì ò lóògùn èṣù ẹlòmíì ò ní ogun ìdílé ègún ìdílé ló ń jò wọn ẹ sọ fún mi ségún ìdílé níbí sógun èṣù ni
àbógun àìkíyèsára kí ló dé tẹ̀ ẹ̀ gbajúmọ̀ tẹ̀ ẹ̀ bá lọ kí ló dé tí ó ṣe pé gbogbo ohun tí mú ní yàgò lójú ọ̀nà tẹ́ ẹ ti bá kù nílé kí ló dé tẹ́ ẹ̀ yàgò fún ọmọ káàárọ̀ òjìrè má má jẹ́ kọ́rọ̀ yọ dàbí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ ẹ̀tù. ohun tẹ́lẹ́wù ẹ̀tù wá lọ náà lárábìnrin yìí wá lọ nípa àwàdà gàdàgàdà èyí tí kò ní mú èrè wá fún ẹlòmíràn dé lójú ẹsẹ̀ ó sì gba ẹ̀tọ́ rẹ̀ lọ. àmọ̀ràn mi fún ọ lọ́sẹ̀ yìí ni wípé gbogbo tó o bá bá lójú ogun ni kò gbajúmọ̀ kò ní bá àrírí òkòkò délé. a ní rí jù bá ń lọ lórí ètò wa lọ́sẹ̀ yìí. mo gbàdúrà wípé bí a ti ń jáde lọ lọ́sẹ̀ yìí ire yóò máa wá gbogbo wa rí. ọba mi adẹ́dà aṣẹ̀dá tó mú gbogbo yóò pèsè jíjẹ nínú fíìmù àti yín bí a ti ń jáde lọ lọ́sẹ̀ yìí. ìkan nínú ọ̀rọ̀ àwọn bàbá wa sọ wípé agara kì í dá ológun agara kì í dán lọ́sà agara òrèrè nígbà yín lọ́sẹ̀ yìí. ìpàdé mi àti ó di wọ̀ bí ọjọ́ rọ̀ ìyókù tó tọjọ́ mẹ́jọ. èmi ọmọ yín náà rèé o Ṣẹ́gun Ọlá ọmọ Àlàbí èkèrè ọmọ ọba ó tó tọjọ́ mẹ́jọ.